Mo sọ fún pé àwọn ilé òun ó pa ọ́. Mẹ́ta ọ̀gá. Ṣé mi bẹ́ẹ̀lì náà lọ sọ pé ẹ fi ti késàrì fún késàrì? Ká fi ti jì gangan fún jìkan. Wá fi tẹsẹ̀ mi ò tó lẹ̀, kẹ́ fi fún ẹsẹ̀ mi ò tó lẹ̀. Á dáa fún ẹ jàre. Àmì kò lè dáa fún ẹ. Ẹ kó igi ọwọ́ yín lẹ̀ kó gbẹ́lẹ̀ kẹ́ kúnlẹ̀ síbi tẹ́ wà yín. Ẹ kúnlẹ̀ tí mi bá délé ẹ gbọ́dọ̀ dìde níbi tẹ́ wà yín. Aha! Baba Ekiti, 100% comedy extravaganza. It is a film space like the founder from the state of Akimanchi films. Baba Ekiti, a love filled bonanza with drama, suspense, action, conspiracy, and many more. Baba Ekiti, Atinugo, Enya Sóòlù bàbá ẹ̀ lára rẹ̀ sí ibi iṣẹ́ tó sọ inú ilé bàbá máa bàjẹ́. Ṣé ibà ìjọba wò ni? Ó jẹ mí lówó. Torí ẹ̀ ló ṣe ń sá. Àdúrà ló ṣe fún mi. Baba Ekiti, sinimá tó lọ Afinba Akiyemi Moses aka Akimanchi, directed by Peter Adiago, featuring Olaiya Igwe, Tunde Okele, Motilola Akilami, Akiyemi Moses Akimanchi, Olalekan Olabi Goroso Ekiti, Yomi Olonlai Adesewa, Olusemileniyan, Sanusi Isaac Apa, Segun Ogedengbe, Wale Adebayo, and lots more. Baba Ekiti, now showing at Yoruba Television TV on YouTube. Èdè tí mo gbọ́ àbí pé èdè Èkìtì. Ibo ni ilé Èkìtì? Ìláwẹ̀. Ìláwẹ̀ Èkìtì. Pẹ̀lẹ́ ó pé yé mi. Ọmọ aláwẹ̀ kó torí wẹ̀ kó má kúrò ṣọ́yà.